nípa yẹn èmi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ nípa yẹn èmi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó èmi ò mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ nípa yẹn èmi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. I don't tell you now before, that's so it be. I like all chicks with the here, but I like one them. Maybe they take their time. Maybe they know they eat waiting, they not sabi, drink waiting, they not sabi. You don't understand my guy, correct? So I carry my baby. Me and I just gather, come up for mainland, enter island. As we reach there, we enter restaurant. I ask my baby, what would you like to take? You know, now that time they form, like seriously. Not tell I say before too much. Take option. You like shawarma? I say no, I don't like shawarma, Mario. It's too alcoholic. I say shawarma too. Hey, bros, you know they laugh. You see this, bros, you know they laugh. That's what the Nigeria problem big for your matter. Love this sport, you know. The way you take the line, you resemble Mama Winch. Make we not forget what to bring us come here. Ladies and gentlemen, bye. Lakuko yafe be Oganla, the man that is in charge. Yeah, Oga Parapata. Ladies and gentlemen, ever me Sha MD Latte worship me. You're welcome, sir. Thank you very much, Mr. MC. Gentlemen and ladies, ẹ wò inú mi dùn. Ayọ̀ mi kún fún àpèjẹ ti alẹ́ òní. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Mrs. Kofo tó jẹ́ Head of Human Resources ti company wa. Torí bó ṣe tóbi tó bó ṣe kéré mọ́ àwọn náà ṣètò ẹ̀ tó fi gún régé báyìí. Thank you very much. Ṣẹ́rí nígbàkúgbà nígbà gbogbo nígbà míì tí a bá ti ní àwọn new intakes la máa ń ṣe àpèjẹ báyìí láti welcome wọn sí àárín wa. Now àwa mọ̀ wọ́n torí pé wọ́n ti wá sí àárín wa. Ó máa wu àwa náà káwọn náà fi ra wọn hàn wá gẹ́gẹ́ bí ẹni tuntun ní àárín wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú Miss Tolúlọpẹ́ Ẹniàyéwò. And Miss Feyi, I've forgotten your surname, Miss Feyi. Olumide. Olumide. Yeah. Ẹ wá wò. Ẹnìkan wà tí máa introduce báyìí o tí ẹ ká pè ní ọ̀kan lọ́mọ torí pé bí wọ́n ṣe mọ̀ yìí òun nìkan lọkùnrin tó wà láàrin wọn. In fact ní tèmi o tá bá fi dídà tèmi èmi á pè ní balógun lẹ́yìn o. Ẹ má jẹ́ àgọ́ bẹ́ẹ̀ ẹ má ti jẹ́ ká pè bẹ́ẹ̀ Mr. Akinlolu Balógun. And last but not the least, Miss Jumoke Eniola. Mo kí gbogbo yín. Lẹ́ẹ̀kan sí mo tún kí káàbọ̀ sí àárín wa. Láìsí àní-àní níbi tí ẹ ti ṣe training lọ́hùn, wọ́n á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín nípa company wa tí ẹ ń bọ̀ wá bá ṣiṣẹ́. Léyìí tó jásí pé bó ṣe kéré tó, bó ṣe mọ́ tó, bó ṣe pọ̀ tó, ẹ ti mọ̀ ń pa wá. Ó máa wá wu àwa náà láti mọ̀ nípa yín àti pé kí ni nǹkan àrà ọ̀tun yẹn táwa ò rí rí tẹ́yìn mú bọ̀ tó máa jẹ́ kí ilé-iṣẹ́ tiwa kó gbòòrò sí. All right? Ms. Tolúlọpẹ́ Ẹniàyéwò, please. Ẹ ṣé gan MD mi. Though what difficult a bit for me láti lè differentiate láàrin
MD and the MC of this occasion. But notwithstanding, èyí ló jẹ́ kí n rántí àwọn nǹkan tí wọ́n sọ fún wa ní training nípa àwọn tá à ń bọ̀ wá bá ṣiṣẹ́ ń bí wípé they are easy going people. But at the same time, a gbọ́dọ̀ gbàgbé discipline wa nítorí pé èyí tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré òun náà ló fi ń gé jẹ. Orúkọ tèmi ni Tolúlọpẹ́ ọmọ Àdìsá ẹni ayé wò. Capacity tèmi fẹ́ hold ní bíbá yìí ni assistant marketing manager. Thank you very much. Ẹ má bínú o, ta lẹni náà tó jọkùnrin láàrin wa tí ò jẹ́ kí Miss Tolúlọpẹ́ ẹni ayé wò kó flow dáadáa. Kẹ́ni náà dìde kó nàwọ́ o. Ladies and gentlemen, I beg your indulgence to introduce to you my fiancé, Mr. Tokunbo Adeoye. So can I continue? Yeah, sure. What a day. Wow. Interesting stories. Should we sound to where we welcome and see corporate world? One pot children. There you are. Thank you. This is for me. On the day before operation, walking like that. So, come, my lady. To your new job. Nice. Wow. I love you. I love you too, baby. Very much. Okay. Beautiful girl I've seen in all my life. Every second spent with you, it's like a day that starts brand new. Girl, I'm so amazed at all the things you do. Yes, I wanna build my whole world around you. So I promise you forever and for always. And girl, you are my sunshine, baby. Ìyàwó mi, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, I will love you forever. Mo ti study presentation yín dáadáa over and over again.
and ó tẹ́ mi lọ́rùn gan. In fact, Giwa Papa sọ pé ẹ ti jọ jókòó, ẹ ti run through everything. Òun náà dẹ̀ sọ pé òun wà convinced pé really ẹ ti ready. That's commendable. But then, Sherry, àwa nìkan bíbá ẹ̀kọ́ lórí ẹ̀ka wa convinced bí ó ṣe àwọn clients tẹ́ fẹ́ lọ gbéṣẹ́ bá níta. They should be convinced too. All right? So, I wish you ladies good luck on your first major assignment. I mean, this is good. Thank you, sir. All right? Thank you so much. Good luck. All right. Inú Mr. Adéládé máa dùn gan tá bá padà sọ́fíìsì ọ̀hún. Ṣé inú Mr. Adéládé nìkan ló máa dùn? Tí ọ̀rọ̀ yìí bá fẹ́ sí MPA tí wá fún mọ̀ pé wo inú wọn máa dùn lókè báyìí. Ṣé yìí sì láti wí ní irú àkáǹtì yìí? Iṣẹ́ láṣẹ. Hello? Wá. Èló ni bí wọn? Wọ́n ti sọ wọn wá. Sorry? May I? It's a free word. Oh, thank you. Hello. Yeah. Ẹ má bínú pé a wá síbí láti wá disturb yín, right? Torí pé wọ́n sọ pé ojú ò ní rárẹ̀ wá kó má ṣe kíni. Má kì í. Yorùbá ẹ̀ pọ̀. Ta ló kọ́ ẹ Yorùbá? Mi ṣọ́ọ̀pù mo ti rí ojú yìí rí. Ẹ ti rí mi rí. Really? Ojú mi lẹ̀ ń wò ìlàjọ ń wòrà wá ẹ rí mi rí. Tó bá gé ní àríra bọ̀ tẹ́lẹ̀ a ò ríra rí. Orúkọ mi ni Bámidélé. Bámi for short. Wọ́n lè pè mí náà ní Adékẹ́yì Fúnṣọ́. But people call me Funshi for short. That's not short. You mean Funshi as in Funshi? Oh yeah. Nice meeting you. Àti sọ fún ẹ tẹ́lẹ̀. Ẹ wá mọ tó wú mi lórí bẹ́ẹ̀. Pẹ̀lú ẹwà tọ́lọ̀ fún yín tí ò gbàgbé láti dá sára yín. Ẹ tún wá funny. Kí ló lè tó yìí? Sister yóò sọ̀rọ̀ dé. Mi ò kí ń sọ̀rọ̀ tí máa ń jẹun lọ́wọ́ table manners ló ń pè sá. Irọ́ ni ìṣẹ́jọ́ ọmọ kékeré ni. Àwọn ọmọ kékeré tó wà ní primary school lọ sọ pé tí wọ́n bá ń jẹun lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Wọn ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fọmọ secondary school gan pé kó má sọ̀rọ̀ tó bá jẹun. Ẹ fẹ́ sọ pé tẹ́ bá jẹun lọ́wọ́ tẹ́ bá ní important call kan ẹ ní gbé kẹ́ receive ẹ̀. Ẹ má má sọ̀rọ̀ ayé di pàdé mi kan bí ọdún. Tó bá drive lọ́wọ́ báyìí tó ń lọ lọ́wọ́ president gbogbo ayé yìí tó bá pè kò ní gbé. Láyé kò ní gbé lóòótọ́. Wọ́n ní manners mi kò yẹ kéèyàn gbé kọ́ téèyàn bá ń jẹun. Kò mọ mọ́tò wà ní. Téèyàn bá mọ mọ́tò wà tí wọ́n bá pé èèyàn yẹn á gbé. Ta ni ẹ fẹ́ fi gbé àwọn kan tó jẹ́ pé tí wọ́n bá drive lọ lọ́wọ́ máa ping èmi fúnra mi màá máa fọwọ́ kan drive báyìí màá máa ping ní pẹ́ẹ́pẹ́ẹ́ rí gbẹ́ kiri gbàgbà. Ẹ pẹ̀lẹ́ madam. Ó ní mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ ṣàǹtọwọ́ bọ̀ mí lọ ṣá. Fẹ́ kí drink tapa mi lórí. Kò sí tó máa ṣe yín. Ọwọ́ nìkan lẹ ní mo ti bọ́ yìí lẹ́dùn. Gbogbo ara mi pátápátá mo ì máa rí bọ́ yìí lẹ́dùn. Tí kankan ò dẹ̀ ní ṣe yín máa cover yín up. Máa cover yín. Ṣé ìjẹ́ insurance company tó ń cover yẹn? Anyway, that reminds me. Ṣé ẹ ti ṣe health insurance policy tí state ṣẹ̀ṣẹ̀ introduce? Olúwa mi o lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláì ní o. Insurance kọ́ ìṣọ́dọ̀ ni èmi ìṣọ́ kankan Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláì ní. Ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. Tí ẹ̀yin ò bá fẹ́ ṣe insurance policy tá a sọ yìí, insurance policy wà fáwọn ọmọ yín. Exactly bẹ́ẹ̀ ni fẹ́ni tó bá níyàwó tó dẹ̀ fún yàn lóyún tí yẹn ti bímọ yẹn sọ wà òkè fún ọ̀dọ̀ ṣe fẹ́ mi. Okay, fine. Insurance policy mi wà to cover àwọn ọmọ tí ẹ̀ tí bí kan papọ̀.
àbí bí kájọ wà bí mọ́jú ọ̀rọ̀ yìí tutù ó dẹ̀ wúyàn lórí ṣé rí ìtẹ́tí wàá sọ gbẹ̀yìn ń sìn ẹ mọ problem tó wà ń bẹ kì í ṣe just anybody kì í ṣe just any lady lèèyàn kàn lè kì mọ́lẹ̀ kó lóun fẹ́ fún lóyún ipò máa bí máa plan fún ọmọ tó fẹ́ bí in future kò possible but irú yín báyìí ẹ wà responsible ẹ wà reserve ohùn yín dùn ọ̀rọ̀ yín ó jágere articulate ẹ mọ tẹ́ ń ṣe kó sì kọ́ tẹ́ sọ tí ò bá wa lára mu yá irú yín báyìí lẹ lè lóyún téèyàn máa plan fún ọmọ tó bá wà nínú ẹ̀ tí n bá mọ̀ kí mi àti yín fẹ́ra ní ìsinsinsin kẹ má ti lóyún rárá máa ra mọ́tò lẹ́dọ̀ ọmọ mi táyà lè máa bàjẹ́ mọ́lẹ̀ máa yọ táyà lọ tún ṣe dìgbà tó máa fi dàgbà tó máa lè fi wa mọ́tò ẹ̀ dénú ká wá sọ pé èèyàn fẹ́ ṣe insurance fún ọmọ tó bá bí ẹ̀yin ni o mi ò sọjọ́ sọdárí obìnrin mi ò láyé. ọ̀rẹ́ mi àwọn méjèèjì ni. ẹ̀yin ni. Well, ẹ ṣé gan Mr. Bami, ẹ kú ìnáwó wa. Ojú adé máa tún ra rí èmi láti padà sẹ́nu iṣẹ́ báyìí. Ojúgun rege má sọ bẹ́ẹ̀ mọ́ Bami lórúkọ mi yọ Mr. kúrò bẹ́ẹ̀ àbí kò pè mí ní Yẹmí anybody ò mórúkọ yẹn mọ́ mi kò pè mí Yẹmí tàbí Bami. Okay, ojú àmà tún ra rí ẹ jẹ́ kí n lè padà sẹ́nu iṣẹ́. Àwọn ìgboro ni mí mo ṣòro tàn jẹ ẹ ní nọ́mbà mi ẹ mọlé mi mọ yàrá yín ẹ̀dẹ̀ lójú àtúnra rí ẹjẹ́ àmọ́ bá ṣe lè gẹ́tì ra wa. Okay, ẹ jẹ́ kí n fún yín ní business card mi. Nice one. In case tẹ́ bá ní rethink nípa insurance policy tí mo sọ yẹn ẹ lè pè mí. Okay. Àti ẹ̀ think everything papọ̀ náà ni. Okay. Yes. Oh, yeah. Oh, nice girl. Okay. Má pè yín. Okay. So. All right. Yeah. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yẹ tó ọ̀rọ̀ rẹ o. Ọ̀rẹ́ ya yìí. Ọ̀rẹ́ báwo ló ṣe máa rí tiẹ̀? Máa rí níbo láti orí ilé. Ṣẹ́kù rẹ̀ ní sáà. Kò yé mi tó ọ̀rọ̀ rẹ o rẹpẹtẹ it is a night. Kí ló ṣe tó wá serious báyìí? Ó rí bí mi ṣe ń catch phone pẹ̀lú bọ̀bọ̀ yẹn ni. Ṣé bí bọ̀bọ̀ tí wọ́n ti ń bá sọ̀rọ̀ ṣe ó ṣe dá? Ó fine now, ó ga, ó dẹ̀ dúdú. So ìyẹn tó tiẹ̀ tún wá gùnjọ́gbọ́n orí lọ ẹ̀. Irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn Jùmọ̀kẹ́ ó mú un náà kó kí n ṣe taste mi ò láì kọkùnrin kan ga kó gùn gbọ̀nàṣọ̀ kó ti ga jù gbọ́n orí lọ kó ti wá dúdú. Èyí tó tiẹ̀ wá pápátá ni pé kò wá intelligent. Èyí kọkùnrin máa wá intelligent at all. Mo ṣọ́ọ̀pù tó nǹkan bá rí ọ̀gá ẹ̀ tó bá rí tókùn mi nǹkan á bẹ̀rẹ̀. Ó bá ní kébì wá ṣe insurance mà ní. ó fẹ́ sọ ẹ́ di bàbá insurance ni. Ó máa lágbára o. kí lẹ́yìn guys ń bá káàkiri. Oríire. Ìwọ Fúnṣọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding so àtiwọ́ náà Mr. Bami ọmọ tó ń bá sọ̀rọ̀ yẹn kì í ṣe taste àwa ọmọ spec àwọn lẹ́pa tó wà petit yẹn nípa tí mi máa like ó máa ọmọ tó ṣe gbé kọ́rùn tó fi ṣe ọ̀pá ẹ̀ kọ́ tó máa ń fẹ́ ni ó wá lóye sí pẹ̀lú Serena Williams tó ń gbé kiri. Ìṣòro tí Ọlọ́run bá fún yàn ní ẹ̀bùn kan ó fún lẹ́bùn ni lórí ọ̀rọ̀ olóbìnrin di ẹ̀bùn ní tèmi ṣé o ti yẹ nǹkan tí n bá sọ fún yín lórí ọ̀rọ̀ olóbìnrin ẹ má gbà á lọ títí ọmọ èmi mà kàn cash fún mi pẹ̀lú ẹ̀ mà ní àti pé ẹ̀wà ìjọ kí ló bá dínú ẹ̀ náà kéèyàn kàn rí irú ọmọ tó tóbi bẹ́ẹ̀ yẹn kéèyàn dẹ̀ test ẹ̀ wò kó lè mọ irú level tó wà ó tán nǹkan kan ṣo tó wá wú mi lórí lára ọmọ yẹn jẹ́jẹ́ mọ̀ ṣá kó má sọ̀rọ̀ ni tó bá sọ̀rọ̀ bí àwọn ọmọ petit tó ní pé máa gbé káàkiri ẹ̀ bóun ẹ̀ ṣe rí gangan ni ó tiẹ̀ nígbà kó sọ̀rọ̀ ó nígbà kó tóbi rárá mo ti wá wò ó mo ti rí pé insurance cover àwọn ọmọ tá a bá bí gan fúnra wa. ẹ ti ṣe palẹ̀ mọ́ bẹ́ẹ̀ máa bímọ ni. ọ̀rẹ́ ó jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ wọ́n lè mú ẹ ṣeré jù olówó ní jẹ́ kémi bímọ ọ̀rọ̀ bọ̀ láyé nìyẹn ó ti mọ báwọn ọmọ tó bá bí ṣe máa rí gbẹgbẹgbẹgbẹ báyìí ni èmi ọlọ́màgẹ̀ rí. àmọ́ o lè jàjẹ́. mo lè jàjẹ́
torí pé mo fẹ́ taste ẹ̀ wò mo fẹ́ wo báwọn tó tóbi wọn ṣe máa ń rí tó ti yẹn sí torí mi ò lè imagine bí ringtone ẹ̀ ṣe máa dún ọmọ oríṣiríṣi ringtone ló wà wọ́n ṣe jẹ́ hold me. Tókunbọ̀. Ma. Ọ̀wọ̀. Yorùbá ní nǹkan tó bá ń dùn ni òun ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ó sọ fún mi bó ṣe máa rìnrìn àjò ẹ lọ sí London. Ó ní láti London wàá padà lọ sí America. Ó sọ̀rọ̀ mọ́tò. Ó bá mi sọ̀rọ̀ ilé. But ó kù nǹkan kan tó kí n bá mi sọ. Ó ever bá mi sọ̀rọ̀ ìgbéyàwó láàrin ìwọ àti Tolúrọpẹ́. Ọ̀rọ̀ yín tójú sún mi. Ẹ wò mọ́ mi. Ẹ má bínú pé mo gbọ́ ọmọ yín lẹ́nu. Ṣùgbọ́n ọkàn mi fò. Ó ní ó jẹ́ kí n tí sọ fún yín. Èmi àti Tolú àti Jókòó. A dẹ̀ ti conclude pé tí máa lọ sí trip mo lọ ẹ̀. Bí a jọ máa lọ sọ́dọ̀ àwọn family ẹ̀. A lọ mú date. Lẹ́yìn yẹn, ìgbéyàwó alárinrin. Hey! That is my son. Mo lo forúkọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Jọ, ṣé o rọ́mọ Tolúlọpẹ́ yẹn? Bẹ́ẹ̀ni ma. Ọmọ dùn sí bẹ́ẹ̀ ni. Ọmọ gidi ni o. Very sound and healthy. Ṣé o dẹ̀ mọ̀ pé ilé obìnrin òun pẹ́ ṣú o? Ìgbà ara aládẹ̀ ń búra. Ẹnì kan ń bú Ṣàngó lẹ́nu. Kẹ̀yà pàkìtì mọ́. Kẹ̀ ṣe nǹkan tẹ́ ní ṣe lásìkò. Tèmi nìyẹn o. Àwọn obìnrin ṣá, àwọn ti ń jà fúnra wọn. So ọ̀rọ̀ Tolú àti èmi lẹ́fẹ̀ẹ́ sọ tẹ́ kọ́ fajúro tẹ́ gbéjà abẹ́ ni pé mo ṣe nǹkan ńlá kan èmi gan àyà mi ti ń já pé kí ni mo ṣe fún mọ́ mi mi àyè tẹ́lẹ̀ yẹn sọ̀rọ̀ yìí ó fẹ́ máa rí lójú mi pé ẹ fẹ́ máa like Tolú ju èmi gan tẹ́ dẹ̀jẹ̀ sí lójú lọ. O gbọ́dọ̀ like Tolú ìwọ mọ̀ pé Tolú ló máa dẹ̀jẹ̀ sọ́mọ ọmọ tèmi lójú. Ọkọ tìyàwó alùdẹ̀dẹ̀ ẹ jókòó tí ó ti. Wo eléyàn sọ̀rọ̀ jókòó à ń jáde ni èmi ni mo ní kí Tókunbọ̀ jẹ́ káyàká wá gbé ẹ torí ìsìn ló máa bẹ̀rẹ̀ ìwà bíi abàmì ẹ̀dá bíi Lady May báyìí sìn. Ó dáa o friendship mi èmi ò ní lè lọ torí pé 3 is a crowd mi ì dẹ̀ fẹ́ lọ pa òkúta sí ọ̀rọ̀ olólùfẹ́ méjì ṣé máa bá ti yín lọ. No, kò sí problem now. You can come. Oh, the boyfriend they can go. 3 of us will be there and bill on me. No problem. Friend. So what about me? Boyfriend sha. But how can show the obo? No. Ready? Oh. Lesbian. Irọ́. Kò sí nǹkan tó jọ. Ṣé rí èmi ní tèmi. Mo ti gbàgbé ìfẹ́. Ṣé rí àwọn boyfriend àti man friend tí mo ti ní sẹ́yìn. Mo realize pé ọ̀bọ lágídò lásán ni wọ́n. You pull it train up when you know. Kò ń ṣe bírú títí yín o. Kò jẹ́jẹ́ yín. Ṣé ewu nǹkan tèmi fẹ́ sọ fún yín ni pé ẹ jẹ́ kí mi rọra wà lórí ọwọ́ mi. Kí àwọn ọkùnrin náà kàn wà lórí ọwọ́ wọn. Igi lásán ni wọ́n. Kò sí nǹkan tá lè fi wọ́n wé. Jùmọ̀kẹ́. Tẹ́ṣin bá dá ni a máa ń tún gùn ni. Tíyàn bá díjú tẹ́ni burúkú máa fi kọjá. Èèyàn ò ní mọ̀gbà téèyàn rè náà máa kọjá. Nígbà tí ọmọ onípa ńlá tiẹ̀ ń pariwo pé wọ́n gbóhùn ṣubú tòun bàjẹ́ kí ni kọ́mọ ẹlẹ́yin tèmi wá ṣe? Well, jẹ́ kí n share experience mi tí mo ní pẹ̀lú ọkùnrin fún ẹ. Ní nǹkan bíi 5 years ago, mo ní boyfriend kan tí wọ́n ń pè ní Wande. A ti ṣe introduction wa. It was actually a week to our wedding. Just a week. Ó wá jẹ́ ìbísílẹ̀. Ọ̀rọ̀ yẹn affect mi gan pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. For like 3 years mi ti ẹ̀ fẹ́ gbọ́n kankan tọkùnrin bá ń sọ. At a point mo kàn jí padà sí reality ni pé life has to go on. Well, èmi ti move on.
October 1st last year, ni mo meet Tokunbo. And just like Ọlọ́run reserve it for me. Jumoke, I want you to do the same. Bójú ayọ̀ sókè kò gbàre now. What a long speech. Àkọ́kọ́ náà, mo sorry for Tiwande. Well, mo ti move on, and I want you to do exactly the same. Okay. Josie. Yes. Bóyá kẹ́ bá mi wá kan lára àwọn ọ̀rẹ́ yín tí ní àti ẹ̀rí máa jáde. Anyway, unfortunately, èmi nìkan ló kù nínú gbogbo àwọn ọ̀rẹ́ mi tó sì jẹ́ bachelor. Late comer. In that case, bóyá kẹ́ fún mi ní èní sí ọ̀túnla, màá sì rí boyfriend tàjọ́ máa jáde. Ó dáa, tẹ́ra ẹ lọ́rùn. Baby, jẹ́ káwa máa lọ tiwa. See ya. Ẹ ṣé gan. Tó sì kẹ́ bá mi ra nǹkan bọ̀. Àfẹ́sí wàhálà. Abẹ́rẹ́ àbò. Ẹ̀rí. Ó bẹ̀rẹ̀ kó máa ṣe bí wẹ́dò Lady May. Abẹ́rẹ́ àbọ̀. Pẹ̀lẹ́, góòdì àbọ̀kọ̀. Jẹ́ káwa máa lọ tiwa. Ó dàbọ̀ jàre. Ọ̀bí. Tokunbo. Àdéhùn ló tẹ́. Ló ti promise pé o máa tètè. O dẹ̀ gbọ́dọ̀ tètè. Àwọn àwọn èyí sọ̀rọ̀ báyìí. Báwo ṣe máa fi nǹkan tó dùn báyìí lẹ́yìn tí màá fi jókòó sí ọ̀hún? So as a matter of fact, this time around, I just padà dé. Lẹ́yìn yẹn, màá tún wá stay longer. Màá lọ bí oṣù mẹ́fà. So that I really plan wedding àti owó nǹkan. So then, olórí mi ò ti sọ pé ó fẹ́ tẹ̀lé wa. He's dying to meet you. Ó sọ pé ó gbọ́dọ̀ wà ní wedding wa. Yeah, but òyìnbó ní ṣá o. But bákan ni mo save wedding ẹ̀ so ó ti decide pé tí wọ́n fẹ́ ṣe wedding kò gbọ́dọ̀ wá sí Nàìjíríà wá bá mi ṣe. Ṣé kìí ṣe òyìnbó ló máa ṣe best man ẹ̀ ṣá? Kò má tẹ̀lé àwọn. Àti wọn sọ wáyà ti bẹ̀rẹ̀ wa láti fi jọ ń gbé pọ̀ láyà àtàlàfíà tó ti wà láwọn. Acoustic, easy listening music. Kí ni ẹ? No, nothing. Anyway, mo kàn ń lo kíní kan ní pé bóyá ti máa travel kí n kú ra gbogbo bọ́tà fẹ́ lò látọ̀ wá the wedding gown, àwọn suits, àwọn bàtà, bags and everything. Tolu? Yeah. Mo kàn ń sọ̀rọ̀ dálẹ̀ látàrọ̀ ò dáhùn ló ṣẹlẹ̀. Oh, má bínú jàre, mo kófìrí classmate mi, ọkọ tó jọ classmate mi. Yeah. Oh, gbàgbé anybody bá ṣe wà níbí. Èmi àti ẹ̀ lájọ jókòó síbi and there is nobody else. So ti yẹ. You know something? What? I love you so very much. I love you too, darling. So very soon, náà di ọkọ ẹnìkan. Tó bá wá yá lẹ́yìn bí oṣù mẹ́sàn-án, máa di bàbá ẹnìkan. Àbí? Wow. I think I should have a kiss for that. You can have plenty of it. No, you're cool. I'm a logo, you know. Oh, one of you might have pink plates, okay? Sweetheart, honey, ó ti yá o. Kípa yẹn, èmi yóò mọ̀, kí nìyẹn, kò yé mi tó. Gbogbo òmùra tẹ bá dẹ̀ fẹ́ mú ẹ jẹ́ kó máa mọ níwọ̀n bá. Ẹ̀yin kọ́ lọ̀gá ń bí iṣẹ́ yìí. Máa wọ ìmọ̀ pàtẹ́ dáhùn. Gbogbo ilé ìkàfisálẹ̀ ló dá o. Kẹ́ mọ̀, àárọ̀ níṣẹ́. Ẹ gba báyìí kẹ́ lọ wọlé. Ìlú tó ń lọ kò yé mi tó. Ó ṣojú kó máa já síbi kan.
ibi tó máa já sí ṣálẹ̀ mi ò mọ̀ nípa yẹn èmi ò mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Everything was almost normal. Almost? Yes. Yes. I'm not going to be kí wọ́n máa sinmi dáadáa. Doctor, kí lẹ sọ? Kọ́ máa sinmi dáadáa. That is the only stomach. Kò lè ṣe gbọ́ nǹkan tó sọ. Wọ́n ní kí n máa sinmi dáadáa. Ẹ wo doctor, ìyàwó mi tẹ́ ń wẹ̀ yìí, ó wà restless gan. Kò sígbà tí ó kì í ṣiṣẹ́. Àtàárọ̀, àtọ̀sán, àtàlẹ́, àtòru, anytime iṣẹ́ ni. Ìyàwó mi ò mọ weekend. Saturday and Sunday iṣẹ́ ń lọ ni. Àwa mi délé, àfikún ọ̀rọ̀ nìyẹn o. Mo ṣàfikún ọ̀rọ̀ jù. My dear, mo máa ti jí láàrin òru lọ́jọ́ kan rí tí mo bá ẹ̀ tó ń ṣe laundry. Mi ò máa fẹ́ sọ lójú èèyàn ni. But ohun òkun mi ń jọ yẹn mo dẹ̀ ní kí n get busy. Doctor, kí ló bá dé nínú yẹn? Oh, sweetheart, má bínú jọ̀ọ́, kí ló lọ ṣe níbi iṣẹ́ ní Sunday tó kọjá yìí? Délé, o mọ̀ pé wọ́n pè mí ni, wọ́n summon me for just 2 hours. Nítorí pé wọ́n mọ̀ pé tó bá pè yẹn máa wá ni. Agbóngbàtẹ́ jẹ́ assistant marketing manager. Nísìn ẹ ti di marketing manager kílẹ̀ tó ń wá káàkiri. Ẹ fúnra yín nísìnyí. Àìmọye assistants lẹ́ni. Ẹni 10, ẹni 20. Tó bá wù wọ́n nú yín lẹ máa pè lẹ máa ní kó lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe àmọ́ irọ́ ni doctor. Ìyàwó mi àyípadà sáré tẹ̀lé wọn lọ síbi tí wọ́n bá ń lọ ni. Ṣé kò dẹ̀ sí nǹkan mi ń bẹ ṣá? Ẹ̀ tí ò bá sí nǹkan mi ń bẹ ẹ̀sìn mi. Ẹ̀sìn mi ẹjọ́. Mo ti gbọ́ yín. Mr. Bámidélé, a ti gbọ́. Kí ló dé? Ẹ ti gbọ́. Kó má tiẹ̀ lè bò mí láṣìírí. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó mi tàbí ọmọ ọjọ́ mẹ́jọ níwájú dọ́kítọ̀. My dear, ẹni tó bá máa wẹ̀ ní téèyàn bá kú tó yàn kí n fara pamọ́ fún. Tó ti yẹ ń sìn nínú I love you so much mi ò lè yẹ̀yẹ́ ń ta. Ṣé wọn kí dọ́kítọ̀ gbọ́ nǹkan tá à ń sọ? Àmọ́ tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ ibi náà là ń bọ̀. Ẹ já sọ lójú wọn. That's okay, Mr. Bámidélé. Madam, gbogbo tó wọ́n sọ rẹ̀ fún àǹfààní gbogbo wa ni. Sherry, ẹni láti tẹ́kẹ̀ nǹkan yìí sí gan-an. Yes, ẹ gbọ́dọ̀ máa sinmi gan. And àwọn oògùn yìí kẹ́ máa lò wọ́n déédéé. Ṣé ti gbọ́? All right? Doctor, thank you. Ẹ fún wọn pharmacy. Yeah. Have a good day. Ẹ ṣé doctor. Ti program mi, ẹ pè mí. Okay. Yeah, ó wúlò fún wọn. Wọ́n á lè lecture wọn dáadáa náà. Drink up now. Èyí tí mo ti mú láti ẹ̀kọ́ nǹkan. Mo tán. Oh, nítorí pé wọ́n lè rà á rí. Jumi, mo tán. Okay. Olùjọ́ tèmi náà bá wa drink. Wà láti mú tọ́ka tó lọ. Kò sí dìgbà yẹn náà. Kí lélẹ̀? Kí lélẹ̀? Jùmọ̀kẹ́, ṣé wàá fẹ́ mi? Bọ́lájí, wá fẹ́rẹ̀ pa mi. Gbogbo nǹkan ni ẹ̀yin tí ẹ̀ ń ṣe fíìmù Nàìjíríà mọ̀ ṣe. Àmọ́ sórí eléyìí 0 ni mo fún ẹ. Ó mú mi rántí movie kan tí mo wò ní like 3 weeks ago. Torí kí bọ̀bọ̀ yẹn fẹ́ fún obìnrin ní engagement ring, ó dẹ̀ fi sínú ice cream fún. Gẹ́gẹ́ ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń pariwo, it's a lie, it's a lie. Mo kàn wọ́n báyìí mo ní ẹ wò dẹ̀. Mo kàn fà wọ́n méjèèjì rẹ́rìn ni. Jùmọ̀kẹ́, right now, I'm not acting. Mo nífẹ̀ẹ́ gan, mo fẹ́ fẹ́ ẹ ni. Wo Bọ́lájí, ṣé o jẹ́ ká rọra máa tanra wa bá ṣe ń tanra wa lọ? Ṣé ọ̀rọ̀ pé fẹ́fẹ́ mi yẹn bá mi gbé sí ẹ̀gbẹ́? But why? Ṣé ẹ̀yin director àbí filmmaker whatever ẹ máa níyàwó ni? Ẹ yẹ kí n má rí i. Ẹ lè níyàwó torí ṣìnà ti pa yín lórí. Máa wo Jùmọ̀kẹ́, gbogbo nǹkan tó máa ń wò nínú fíìmù yẹn, it's not our real life. I can act ni. For real. Are you for real? Yeah. Ó dáa o. Mo wá gbà pé ìwọ good. But Mr. Director, ṣorí ti oníproposal yìí 0 ni mo fún ẹ. Ó kàn jẹ́ kí n rántí oríṣiríṣi nǹkan ni. Ó tún jẹ́ kí n rántí movie tí mo wò lálẹ́ àná kí n tó sùn. Bọ̀bọ́ yẹn, inú ẹ̀ máa bí mi o. Ó ṣẹnu pẹ̀yẹ̀pẹ̀yẹ̀ báyìí. Ó wá kúnlẹ̀ síwájú gẹ́wọ̀n ni. Ṣé bí tiẹ̀ ṣe dá? Ó fi ẹsẹ̀ méjèèjì, ó fi kúnlẹ̀ báyìí. Ó wá ṣe báyìí. Mo pè Lọ́lá, please will you marry me?
ṣe ni pẹyẹpẹyẹ wá jẹ́ kí inú máa bí mi. Bọ́lájí, please. Okay, it doesn't have to do with us now. Jùmọ̀kẹ́, nígbà wọn ti fẹ́ gbé ẹ kúrò ní marketing department. Nígbà tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ kan náà tí wọ́n gbé ẹ kúrò l'assistant tí wọ́n fẹ́ ṣe marketing manager bóyá nǹkan tán rò ní tó fi rò pé káwọn gbé mi lọ sí admin. Ọlájùmọ̀kẹ́, ṣé o ti yá ń lára mi nìyẹn? O ti ń jowó, o ti ń envy mi. Ó dáa o, ọ̀rẹ́ mi, tó bá fẹ́ envy mi délẹ̀, ìwọ ò ṣe wá ṣe gbogbo nǹkan tí mò ń ṣe bí ìkẹ́ lọ máa rì. Okay o, ṣé mọ̀ pé orí àkébọ̀bọ̀ yẹn ti máa serious bákanbákan ṣá. Ṣé bọ̀dà oní tíátà? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Èwo ni mo dá ní tíátà? Ó dáa, má bínú. Ṣé bọ̀dà oní fíìmù? Bó ṣe sọ yẹn o sọ bí àwọn tó máa ń kun nǹkan sójú tó máa ń jó káàkiri yẹn. Irọ́ o, producer director ni ọkọ ti tèmi. Ẹ pẹ̀lẹ́, ìyàwó producer director, ṣebí iṣẹ́ tó ń ṣe nìyẹn. Iṣẹ́ tèmi iṣẹ́ ọkọ tèmi ó ní swag yẹn lọ. Anyway o, ọkọ ti propose sí mi o. Ó dáa o, mo ti gbọ́. Kí lẹ́yìn wá sọ? Èmi má ṣe fi ń pa lọ́wọ́. Jùmọ̀kẹ́. Ọlájùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo wá pa mí kí wedding tó dé ni? Mo ti gbà. Wọ́n dẹ̀ ti mú date. Wedding. Ọ̀rẹ́ mi, congratulations. Thank you. At last you are making me proud. Àbí mo ti mọ̀ pé inú òun ló máa dùn jù. Àwọn family ẹ̀ wọ́n ti mú date. Family tèmi náà dé ti gbà. Ó kọ̀ kù kàṣí wedding ní báyìí. Then iye olóyún. Oyún ẹ̀yìn kò bá àgá láti rí báyìí. Abuja, ìwọ ló máa ṣe chief bridesmaid mi o. Tí n bá bímọ lọ́jọ́ yẹn ńkọ́? Ìwọ àtọmọ náà lè máa ṣe. Àtèmi àtọmọ. Bẹ́ẹ̀ni. Anyway, kò síbi tó tì mí sí tì mí ní lọ. Preparation ti bẹ̀rẹ̀. Ti bẹ̀rẹ̀ o. Ọ̀rẹ́ mi, now we are talking. Yes o. Jẹ́ sáré dáná kọjá. Ìwọ àti golden penny ẹ̀ yìí Ọlọ́run ló máa gbà fún ẹ. Ọ̀rẹ́ mi, bó ṣe wà ikú wa starchy àtọ̀. Ó lè mọ̀ pé mi ò like starch. Golden penny anytime tí mi. Ó ga o. Wo ìwọ náà jẹ́ join club wa kó bẹ̀rẹ̀ sí ní ṣe. Mo sọ pé ọkọ ẹ tiẹ̀ máa like. Má jẹ́ lè nínú. Wow! You are going Ó dá nǹkan tẹ́ ṣe náà. Aṣọ mo fẹ́ fi ṣiṣẹ́ lé ní báyìí. Má worry. I want my excuse Feni, because in the history of this office, you are the first person to my wedding, to my long reaye for honeymoon. So, after any way, enjoy yourself. So, enjoy yourselves. Bímpé, ó wá bí ṣẹlẹ̀ nìní pẹ̀lú adúrú ijó tó jó ní ìjẹta yẹn. Ijó rọ̀ mí lọ́rùn ju oúnjẹ lọ, Jùmọ̀kẹ́. Màá tún jó fún ẹbí alára lẹ́ni. Ṣáà máa wò mí o. Jùmọ̀kẹ́. Point of correction, Bímpé. Kò kí n ṣe Jùmọ̀kẹ́ mọ́ o. Ó ti di Mrs. Queer báyìí. Hello, Fash. Jẹ́ kí n bẹ̀rẹ̀ wo schedule mi. Just hold on, just hold on. Okay. 4 days ló ní pẹ̀lú wa. 22 scenes gbogbo ẹ̀. I mean, one scene péré ló ní village and it's a flashback.
so ò ní bá wa bẹ̀rẹ̀ camp village sin láti fẹ́ bẹ̀rẹ̀ village sin láti fẹ́ bẹ̀rẹ̀. níjọ́ o 24th ìyẹn á lè díẹ̀ o ìyẹn á lè díẹ̀ o ok jẹ́ kí n bá pm sọ̀rọ̀ pm gan ló ń pè mí. I'll get back to you. Okay. Hello, PM. Ó dáa ká máa change schedule yẹn o. Iṣẹ́ fast la máa fi bẹ̀rẹ̀. I won't travel ní 24th. Okay, ó ṣe. Yeah, ó ṣe. Cameraman. Ẹ̀sù. Ṣọlá. Okay, ó ṣe. Ẹ̀sù ni ẹ̀sù. Hello? Hello? O fẹ́ kọ́ cinematography? Lọ sí Itpan now. Google ẹ̀. Very interesting. O fẹ́ kọ́ cinematography. Hello. Ìwọ gẹ́ ètò ni. Ṣé o ti change number ẹni? Okay. Kí ló fẹ́ gan-an? Mo ní story kan ni. Story yẹn dẹ̀ wà interesting. Mo fẹ́ fi ṣe film. Ṣé producer ni wọ́n ni? Rárá, mo fẹ́ fún yín ṣe ni. Fún mi ní kí ni ṣe? Story yẹn ni mo mean. Okay, màá text address office ẹ kó o mú wá bá mi bẹ̀. Okay, ẹ ṣé sà. Tẹ́yìn náà bá débẹ̀, ẹ rí pé ó dùn gan ni. Kí ni ẹ? Story yẹn ni mo mean. Okay. Yeah. Ha! Ọwọ́ mi ti bà á. Kí ló wú ẹ bá? Àwọn wípé story ló fẹ́ fún wọn ni. Story kọ́ àlọ́ ni. Èmi fẹ́ gbé súnmọ́ ni. Ó ti o. One of the best directors ta ní Nàìjíríà nìyẹn. Tí n bá gbé súnmọ́ báyìí, mo di star nìyẹn. Irọ́ ni o. Ló bá di Genevieve àtọmọ́tọ́lá papọ̀. Bí n pa mí. Sweetheart. Ebi ti ń pọkọ ẹ o. Ó tó kébi máa pa ẹ. Èèyàn lè máa bá gbogbo ayé sọ̀rọ̀ látàárọ̀ kébi máa pa. Ṣé obìnrin nìkan lẹ́yìn máa ń lò sínú fíìmù yìí ni? Tó fi jẹ́ pé obìnrin nìkan ló ń pè látàárọ̀. Sweetheart. Obìnrin mẹ́rin péré ló pè mí ní over 18 calls mo ti gbà látàárọ̀. Àwọn tó wá pè ẹ̀ ńkọ́? Òjò wu ni ẹ. Ó ṣe béèrè pé kí làwọn ọkùnrin ń pè mí fún. Anyways, artist mi ni wọn and àwọn béèrè ìjọ tó máa níṣẹ́. Èyí tó pè ẹ́ lẹ́ẹ̀kan yẹn kí ló fẹ́ gangan? Ìyẹn fẹ́ ta story fún wa ni. Anyway, ibi tó máa ti ń bẹ̀rẹ̀ nìyẹn o. Ìgbà náà máa wọ́ tọ́. Baby, I love you with the whole of my heart. I love you too, baby. That's my girl. Oh, ebi ń pa mí. So, ìfẹ́ ò kí n gba ibi àbí? At all. Don't worry, I'll serve it now. Okay, baby. I'm expecting that. Oh, my love. You need to feel my love now. Okay. My baby, that baby. Má fi ibi pọ́ mọ́ mi o. Mo ti gbọ́. Jọ̀ọ́ mi sign portion ti ẹ̀ ń bẹ̀. Mo ní láti ṣe shopping díẹ̀. No problem. Ìtorí ẹ̀ lè ṣe dókòdí wa nísàlẹ̀ àbí? No problem. Yeah, darling. Ó tiẹ̀ mọ nǹkan tí mo rò. Wọ́n pé ká change signatory status joint account wa. Báwo? Ohun tí mo rò náà ni pé irú ìtò fẹ́ ra nǹkan yẹn sì ò ní lè máa dóde mi. So yẹn sìn wá jẹ́ principal signatory fún account tí àjọ open yẹn. Yeah. Wo ni bó ṣe wà yìí ló ti dá torí ọkọ ló lórí aya. Àsìkò ọkọ ló lówó orí aya àbí? No problem, ó yé mi. Àmọ́ ìfẹ́ mi ló jẹ́. Ayé mi ló jẹ́, gbogbo nǹkan tí mo ní ló jẹ́. Kò sí nǹkan tó máa ṣe tí máa bí ẹ lọ́wọ́ wò. Bó ṣe wù mí gangan nìyẹn mi ò fẹ́ fún ìyà kankan bó ṣe lè wò kó rí. Lọ gba owó nígbà tó bá wọ̀n ẹ̀. Àwọn aláàgbọ̀ dọ̀dọ̀ rẹ̀ wò.
bá ti fẹ́ gbowó lọ́wọ́ yín ẹ̀yẹn bí wá lérè kíkan tá a fẹ́ fowó ṣe. Wo mọ̀dá èèyàn mọ́ra ẹ̀ kó tirẹ̀ bodò. Are you serious? Yes, I'm serious. Alóde ẹ̀jẹ̀ máa jẹ́ ká fi yẹn dára wa dúró jẹ́ kí n tètè máa lọ. Okay. Torí lọ́pẹ́ mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ pé ọkọ ẹ ló fẹ́ o Ọlọ́run ọkọ ẹ ló fẹ́ o fọkọlọ́kọ ọmọkùnrin yìí ìfẹ́ òtítọ́ àti òdodo ló ń bẹ lò mi ìdèrò pé nǹkan mi tún kọjá bẹ́ẹ̀ ni even àwọn òyìnbó gan tí a gbọ́ pé wọ́n máa ń nífẹ̀ẹ́ obìnrin gan wọn ò jẹ́ fi ìyàwó wọn ṣe principal signatory sí account wọn Mr. Bami ṣe nìyẹn. Èmi náà kúkú mọ̀ mo dey appreciate ẹ ọmọjúmọ̀ kẹrù ń bà mí ni. Kí ló fẹ́ rò? Kó má jẹ́ pé Bami ti ń rò pé òun fẹ́ kú. Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀. Àmín. Àmọ́júmọ̀kẹ́ kí n ṣe ẹ̀kún kí n ṣe méjì kí n ṣe mẹ́ta tí máa wọlé tí máa bá Bami ibi tó ti dá jókòó tó máa ronú tó máa kárí bọnú tó bá rí mi á sáré túra ká òru eléyìí sìn medin hospital là ń lò bí ẹ̀ẹ̀mejì ń sìn mo ti rí Bami tó máa yọ wọnú Gold Coast Hospital lọ mo tún rí bill Gold Coast Hospital nílé Jùmọ̀kẹ́ ṣé kìí ṣe pé Bami ti ní àrùn tí ó gbógun tí kò dẹ̀ fẹ́ kí n mọ̀ ọ́ pa ẹ̀. Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀. Ó dáa ṣé kìí ṣe pé Bami kan rọra ń dọ́gbọ́n máa fa ìdí àmà ṣe wíìlì ẹlẹ́ pẹ̀lú orí tí mo sọ fún ẹ. Mo tún lọ pé gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ lóòótọ́ ó dẹ́rù báyàn mo gbàdúrà pé lágbára Ọlọ́run ikú kankan ò ní pa ọkọ ẹ̀ àlàáfíà gbogbo àmà wà. Àmì o. Ó ga o ṣàkí ń ṣe bí ọ̀rá. Iṣẹ́ èèyàn ni ṣe ẹranko rubbish. Okay, cut. Sarah for this scene. How for director? Ṣé mo interpret yẹn dáadáa? Yeah, we'll try. Bí mo kò try ní àbí mo ṣe dáadáa. Okay, ó ṣe dáadáa. Ẹ sọ tó tọ́. Tó bá ṣe dáadáa mo ní rap sí yẹn náà. Thank you. Okay. Director, the makeup. We want a surprise because our performance we should expect. Thanks, my able director. We were bold. Ẹyọ lọ, ẹyọ ọmọdé. Ẹ ṣe jẹ́ kí director kó ya ṣọ́ọ̀tì kó yà pé tẹ́ ń kólé lórí tẹ́ ń kólé láyà. Tí o bá ṣe pé ọ̀bọ is strong ni, a ti disfocus látàárọ̀ náà. Pé ọ̀kan director mọ́ la ṣe ń ṣe bẹ́ẹ̀. Mẹ́kẹ̀yìn ni PM àti lóyún òjijì. PM agbẹ́jù fún yín. Èmi kan ṣòṣù ká fún ẹ. Má ṣí, tó bá ṣí máa wò. Ọmọ yẹn náà máa tẹ̀lé lọ camp lálẹ́ yìí. Ọmọ ìwọ́gàn ò bàjẹ́ ìwọ́gàn lè ṣàyè rẹ̀ náà. Ṣé iṣẹ́ dùn mọ́ ni? Ìyẹn náà bẹ̀ sọ. Bàbá, wàá gbà yìí. Hey, Budi. Hello, darling. How are you? I'm okay. And you? Fine. Ọ̀gá ọtí wa jẹ́ kí n mọ̀ pé ti dé. Mo ń wòran yín náà ni. Just finish the scene. Ṣàmà ṣiṣẹ́ lọ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀. Hello. Director, mo ti fẹ́ máa lọ. Ṣé o ti bá PM sọ? Yeah, wọ́n sọ pé mo lè padà láàárọ̀ la. Okay then. Hi. Hello. All right, director. Mo máa ń pè ní ìbéèrè láti béèrè ń sìn kí n lè ṣàlàyé fún ẹ. Mo mọ̀ pé ẹ̀rí ọkàn ló ń jẹ́ ẹ. Ẹ̀rí ọkàn báwo? Ebudi, àti set fún nursing. Okay. Ẹ kú dédé wo yo, madam. I'll join you now. No problem. Hey, baby, jẹ́ kí n sáré lọ yà scene. It's a very short scene, okay? Kí n lè farabalẹ̀ wá jẹun. Ó bẹ́tà kó jẹ́ kó tó tutù. Yeah, that's one thing. Take care. Ewu dust everywhere. Mo gbọ́dọ̀ gbọ́kàn láwọn ọmọ ọ̀dọ̀ yìí. Bí àgọ́ náà mú bí rárá. Cobwebs everywhere.
mi mo ṣe mistake tí mo tẹ́rù everywhere is dusty and dirty. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Hello, Badmus. Wọ́n ti dé kẹ̀. Èmi ti ń lọ sílé. Gbogbo àwọn fáìlì ẹ̀ wà nínú mọ́tò mi bí. Oh God. Mr. McLean ńkọ́? Òun náà wà ń bẹ̀. No problem, mi ò ní choice, máa ní láti tán padà kí wọ́n bá yín náà ni. No problem, mo ń bọ̀ bá. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀. Èmi ń ké mà. Tọ́jú ẹ̀ kò fún lóúnjẹ if possible or something. Mo ti wẹ̀ fún màá bọ̀ tó ṣì ń ké. Ẹ lọ fún lọ́yàn gbà yẹn tó bá ti lè tọ́jú ẹ tó bá jọ́mọ ẹni tí ò ní tọ́jú ẹ and get out kúrò níbi má padà wá bí mo. Yes ma. Rẹpẹtẹ ìlà yẹn mi yóò mọ̀ ìrì yẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn mi yóò mọ̀ èmi ò ìrì yẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. It is an irony of a story. My dear Joe, má bínú sí mi torí Ọlọ́run. Mo tètè fẹ́ délé gan tán kó tó di pé wọ́n pè mí padà ní ọ́fíìsì pé kí n tún yọjú sí àwọn. What? Tolú kí ló ń try láti ṣe yìí? Ó mọtí. Mi ò rò pé ó need anybody láti sọ fún yín pé ó dangerous fún health ẹ̀. Bí ò bá tiẹ̀ tún wá mọ̀ yẹn, ọmọ tó wà nínú ẹ̀ ńkọ́? Kí ló ń try láti ṣe yìí? Oh, Bamidele, please. Why are you acting as if you care? You bastard. Me bastard? Kí ló ń try láti ṣe? Kí ló ń ṣe ẹ́? Mo Tolú ṣé kìí ṣe pé nǹkan mi wà lára ẹ̀? Kí ló ṣe ẹ́? Kí ló rọrùn pẹ̀lú ẹ̀? I should be asking you what is wrong. You monster. You liar. You two-faced son of a bitch. Bamidele, how dare you! Kí ló ṣe Tolú? Tí màmá Ṣàyàdé á bá fọgó mọ́ mi lórí. Tolú.
ló ń ṣẹlẹ̀? Tolu. 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 Ha! Tolu. 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 God. Tolu. 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 Doctor, bẹ́ẹ̀ mo ní the ambulance nílé mi sìn ní ìsẹ̀sẹ̀sẹ̀ mo ní the ambulance ìyàwó mi ti faint oyin mi ó ti faint ó wà lẹ́sìsì mo ní the ambulance báyìí hello. kò yé mi tó ọ̀rọ̀ rẹ ó rẹpẹtẹ yípa yẹn. ẹ jọ ṣé dókítà wà lára ẹ má forí ẹ gbà ẹ má gbà ọ̀rọ̀ ìrora tí mo fọkàn. Rẹpẹtẹ, it is an irony of a story. Ibi tó ń lọ kò yé mi tó, ó ṣojú kó máa já síbi kan. Ibi tó máa já sí ṣàlẹ̀ mi ò mọ̀. Kípa yẹn, èmi ò mọ̀. Ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn, mi ò mọ̀. Ibi yẹn kò yé mi tó, ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn mi ò mọ̀, èmi ò. Ọtí ni o, ìyàwó mi mọtí ni o. Ọtí? Ìyàwó mi mọtí ni. Tolu kì í mọtí. Ó yé mi náà lẹ́nu. Òun mọtí débi pé ká ní pé kí n ṣe pé mo fi agídí jáde ni ó fẹ́ lè mú gòkò fọwọ́ mi lórí. Ẹ̀ẹ́dẹ̀ ṣe ọkọ fún. Kí ni mo fẹ́ ṣe fún? Èmi àti ẹjọ́ wà nínú ilé láàárọ̀ yìí ni àjọ ń dàpara àjọ ṣeré ni kò fẹ́ kí n lọ síbi iṣẹ́ gan ó sọ pé maternity leave lòún wà kí ló stop mi láti máa jókòó tó òun lé tí mo fi padà wọnú ilé mo ti rí tó ti ṣubú mo rí tó ṣubú tó ń yílẹ̀ ni mo fi gbé débì. Kí ló fẹ́ farú nǹkan báyìí? don't know tí mi ò bá sájáde fún Tolú kò bá ti fọ́gùn mọ́ mi lórí kò yé mi o. I don't understand Ọlọ́run mi ò sọ pé nǹkan báyìí ni mi ò understand. Mo ti ń gbọ́ tó ti ń sọ wọ́n ní wonders méje ló wà láyé ìkẹjọ ni mo rí lára ẹ̀. Take. Kí ló ṣe? Ìyàwó mi. Ó wà ní emergency room, wọ́n attend sí lọ́wọ́. Ìyàwó mi ò gbọ́dọ̀ kú. Ìyàwó mi ò gbọ́dọ̀ kú. Ọlọ́run ní jẹ́. Jùmọ̀kẹ́ mú mi kọ́. Ọmọ ọ̀dọ́ ń tọ́jú ẹ̀ nílé. Mr. Bami, calm down. Ẹ̀yin kan dẹ́rù bà wá. Yóò tún lọ pé. Yes, bá ṣe máa ṣe náà nìyẹn. No, I'll call you before the day runs out. Yes. All right. Okay now. Take care. Bye. Yeah, Mrs. Kuya. Báwo ni? Dada ni sir. Má bínú pé mo delay ẹ láti finish call yẹn. Báwo lára ìkejì ẹ? Kò tí ì lajú sir. In fact, nǹkan tí mo wá rí fún nìyẹn pé inú mi á dùn tí ẹ bá lè fún mi láyè kí n tètè lọ lélẹ̀ ní kí n bá lè lọ yọjú sí. Of course, you can go right away. And if there is any area tí àwa náà lè fi come in láti help, má hesitate láti jẹ́ kí n mọ̀, okay? Okay, sir. All right. Thank you so very much, sir. Good night. Good night. Kú ọ̀rẹ́ yan. Thank you.
ojú mi ò ṣe gan-an mo dúpẹ́ jà. nísìnyí tí mi ti dé bóyá kéèyàn máa lọ ní. fi mí lè jẹ́ kí n rọra jókòó ti báyìí mo wà okay. All right. oúnjẹ tí mo bá yín gbé wá rẹ̀. Oh, thank you. kí o ṣe gan. báwo la rẹ̀ ń sìn? Ó ti ń bẹ́tà. Dókítà tẹ̀ ti assure mi pé ara ẹ máa wà okay very soon. Lórí nǹkan tó dùn mí jù mo ní ti ọmọ náà tí sickness ẹ̀ ti affect. Oh my God. Ọlọ́run á bá wa fún lálàáfíà. Àmín. Ẹ wo dáàdì tèmi àtijọ́ tẹ ti gbé Tolú wá hospital aṣọ kan tẹ̀ ń wọ̀ náà lélẹ̀ ẹ wá lọ lé kẹrọ pàrọ̀ aṣọ yìí. Ẹni tí nǹkan ò bá ṣe ló yan bọ̀ bí mo ṣe wà yìí ó tẹ́ mi lọ́rùn báyìí kódà mi gbọ́dọ̀ yọ jáde ó máa dàbẹ́ ní mo fẹ́ ya wèrè ni ṣáà ra fi mí lẹ̀ báyìí mi lè bọ́ ṣù mi lè bọ́ sọ́ọ̀sì mo ti wà ókè mo ṣe wà. àbí bí akéde lọ lé kí ló bá yín máa ṣe wọ́n. Bóyá ṣá tọ́lọ́ bá lè jẹun wọ ọtún tó ti importance mi jù ní kó bá mi rí ọmọ ọ̀dọ̀ àti tèmi ìyẹn ló importance mi. ọ̀dà ẹ jẹ́ ẹ sáré. Thank you dear. Ó ṣe gan. Hello, Tolu. Báwo la ń sẹ́? Láti sọ kankan sẹ́yìn bí a kò rẹ́sítì dáadáa ṣe ti yẹn ń sìn pẹ̀lẹ́lẹ́. Kí mo ṣe ń bí? Láti dúró tí mi ò understand bó ṣe ń ṣe ni mo ṣe gbé wá síbí and a lot of things ti ṣẹlẹ̀ náà so we don't need to take about that now. Yeah? Take your hands off me. Why? Just go. Go to where? Go away. Lọ síbò. Bàbí tẹ́lẹ̀ kọ́! Kí ló ṣẹlẹ̀? Go away, Bàbí tẹ́lẹ̀. Sorry. It's okay. Tolu! Get out of here! Go away. Guys, tell him to go away. Get out! Bàbí tẹ́lẹ̀! Ẹ jọ̀ọ́, ẹ máa lọ ní. Get out! Get out! Mi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ kípa yẹn mi ò mọ̀. A dúpẹ́ sà, àwọn àti Jùmọ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ nísìnyí wọ́n ní ẹ̀yin lè ràn wá mú aṣọ. Yes. Ẹ̀yin máa lọ sí yàrá yín. Kí ló ń ṣẹlẹ̀? Àbí? Gbogbo evidences tí mo rí ó jẹ́ kí n mọ̀ pé Bámidélé níyàwó ó lọ́mọ ó nílé ọ̀pọ̀lọpọ̀ investments
àti account ní Ghana. Kẹ́kọ̀ọ́ dàbí ẹni tó fi dígẹ̀rẹ́ ò sí Nàìjíríà. Àwọn nǹkan tí mo rí ó jẹ́ kí n mọ̀ pé Bámidélé prefer Ghana sí Nàìjíríà. Gbogbo properties tó ní ní Ghana, they are all his. Ṣùgbọ́n kẹ́bí fi kankan pamọ́ fún ẹ. Ó mọ̀ pé ilé tá ń gbé Nàìjíríà bí is a rented apartment. Bámidélé has simply used me. Ó ti tó Tolú. Ọkùnrin máa níkà o. Ọkùnrin là bá pa. Ká fi jù sílẹ̀ kó máa lọ torítorí, kó máa lọ ṣayé. Ọkùnrin burú. Mr. Bámidélé máa burú lọ́kùnrin o. Nípa yẹn, èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Nípa yẹn. Pẹ̀lú Mr. Bami. Tó lọ pé ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? Ṣé o rántí bí màá ní ṣe peace ẹ off ní táwọn kọ́ pàdé ẹ? Bó ṣe ń canvas máa ń tó ń wíru lòun wíru. Àti pé gbogbo Mr. Bami tí mo wò yẹn kò sí nǹkan kan tó bá ń like lára ọkùnrin tó wà lára ẹ̀. Ó ti ga jù, ó like ọkùnrin tó ga. Ó ti máa ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ jù tó yẹ pé ó dẹ̀ like ọkùnrin máa ṣe. Èkìtì máa ló ti wà. Mo máa mọ̀ pé ó like ẹni tó wá láti Èkìtì. Wo Jùmọ̀kẹ́, ìwọ gan ló yẹ ká máa pè láláròyé. Tolú, jẹ́ kí n sọ̀rọ̀ mi náà. Gbogbo statistics àti attitude tó like lára ọkùnrin pátápátá ni tók sínú. Jùmọ̀kẹ́, there you go again. Jẹ́ kí n sọ̀rọ̀. Ó dà mọ́ ń gbọ́ ẹ. Tókunbọ̀ ṣì wà láyé. Kò tíì kú. Ó dẹ̀ nífẹ̀ẹ́. Mi tí rí ọkùnrin Naija tó ń play Indian love bí bọ̀bọ̀ì. So why tó ṣe fẹ́ fi Tókunbọ̀ sílẹ̀ láti lọ fẹ́ playboy yẹn? Ṣó ti délẹ̀? First of all, Bami ò kì í ṣe playboy. Mo study ẹ̀ dé bẹ́ẹ̀ ni. Kí ló ṣọkùnrin tó bá ga? Ṣẹ́ṣẹ́ ni téèyàn bá jọmọ Èkìtì ni. Mo mọ̀. Olúkálùkù ló ní nǹkan tó máa ń tí kò fancy ẹ̀. Please, Jùmọ̀kẹ́. Kí ló dé? I love this guy. Why can't you just support me? Ó dáa. Tókunbọ̀ tó torí ẹ̀ tó yọ àdá tó yọ ọ̀bẹ tó ń jà ń sìn. Tókunbọ̀ ọ̀hún dà. Ṣó wàá ń lu yìí? Ó ti ṣàjàlá travel ẹ̀ lọ. Bámidélé tó rọra dé tó lóun ready for marriage. Kí ló dé tó ní jẹ́ kí n fẹ́? Hey Jùmọ̀kẹ́, all I need from you is your encouragement. Yes, wọ́n ní a bird at hand is worth 20 in the bush. This guy is ready and I am ready as well. Gbàgbé ọ̀rọ̀ Tókunbọ̀. I love him and I love him. Please, kò easy fẹ́ mi náà, decision yìí ó le fún mi. But Jùmọ̀kẹ́, I want you to encourage me and support me. I love Bámidélé, period. Tolú. Báwo ni? But kí ló tó ṣe bẹ́ẹ̀ fún mi náà? Ó kàn kọjú mi sórun alẹ́. Kò dáa. Tókunbọ̀, mo sorry mi ò lè explain ẹ̀ báyìí. Ó ní lè explain ẹ̀. Kò possible kò lè explain ẹ̀ because ojú kòkòrò lásán ni. Excuse me. Tókunbọ̀, I won't stand here and have you talk to me like that. You won't insult me. I'm sorry. Ó kàn yẹ pé emotions mi ti wà punctured ni. That's why. Ó mọ mo ṣe nífẹ̀ẹ́ tó with all my life. For instance, nísìnyí, ó ọmọ tó wà nù ẹ̀ sí náà, èmi ló yẹ kí n lóyún yìí náà, àwa méjèèjì. Oh, mama, I have to leave. My husband is waiting for me outside.
Don't tell me pé ẹni tí mo rí ní tẹ́wà tí mo ń drive wọlé sí lọ́kọ ẹ̀. But if I know you very well, that's not your taste. Excuse me. Ṣé wọ́n nìkan ni taste mi tọ́lọ́run dá sílé ayé ni? No. So mi kàn mọ́ mo ṣe máa sọ ni. Ó mọ̀ pé gbogbo fẹ́mi orí ẹ̀ mo gbélé. Mi rò pé possible fún mi kí n nífẹ̀ẹ́ lómi mọ́ láyé mi. Excuse me. Have a nice day. Bye. Ipa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Ipa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. It is an irony of a story. Báwo? Ṣé wàá okay? Mo all right. Bọ̀ kò yẹ kí ìwọ máa ṣe sí mi bó ṣe ṣe sí mi. Ká gbà kó ti mọ everything tó wà nílẹ̀. Ìwọ náà mọ̀ pé kò sí anybody tí mo fẹ́ fojú jọ mọ́ nsìn ju ìwọ lọ. Ó yẹ kó máa ṣe bí Tolú ṣe ń ṣe yìí. Tolú ò fún mi láǹfààní láti ti sọ nǹkan kan rárá, kò tiẹ̀ fún mi ní breathing space kankan bó ṣe lè wò kó mọ́ kí n tiẹ̀ fi sọ̀rọ̀. Mo tún dọ́dọ̀ wọ náà tún ṣe báyìí. Ìwọ ló lè bá mi bẹ́ẹ̀. Kò fún yín ní breathing space àti bá òun sọ̀rọ̀. Ìyàwó yín máa jẹ́ ntú lọ. Káyé pé irú mi lẹ bá dọ́rùn nǹkan tẹ dánwò yẹn. Ṣé rí breathing yín gangan ni màá gbà? Màá pa yín dànù ni. Bẹ́ẹ̀ ni. Kí ló mú yín tẹ̀ràn ojú mọ́ mi? Ṣé wàá fẹ́ gbọ́ bí mo ṣe ń wo ẹ yìí níṣẹ́ ló ń rí mi lára? Inú ẹ̀ ń bí mi. Wicked soul. Excuse me. Ipa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Ipa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó. Èwo bá mi tó máa ń ṣe bí gentleman yẹn ló ṣàdúró nǹkan tó báyìí. Kí ló wá fún mi ní àrídájú pé Bọ́lájí ò lè ṣe nǹkan tó burú jù bẹ́ẹ̀ yẹn lọ? Are you ready to do it now? Obìnrin ni kò ní wálé fún oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta. Doing what? Kódà kójú má rí bí ni. Ọ̀rẹ́wà, sórí èmi ò sọ fún ẹ pé saint lè mi. But what I'm trying to say is gbogbo ejò ní jíjẹ lóòótọ́ ṣùgbọ́n gbogbo ejò kọ́ ni fífẹ́. Ọ̀rẹ́wà, this girl is not your type. Yeah. Ọ̀rọ̀ marriage dẹ̀rẹ̀ kò ṣe nǹkan tíyàn máa bá gbé fún ọdún kan àbí fún ìgbà díẹ̀ títí láéláé ni. Torí ẹ ọmọ tíyàn bá máa fẹ́ ó láti jẹ́ ọmọ tíyàn máa fẹ́ tiwàtẹwà tí ò ní sábà wọn kọ̀ọ̀kan rárá inú ìfẹ́ tó bá ní sí. I'm telling you. Bẹ̀rẹ̀ o ṣe máa lecture tàbí kó máa kéwì o wá station tó bá wà òkè kó lọ síbi tó bá ti ń ròyìn bẹ́ẹ̀ kí wọn náà máa bá wọn kàròyìn àbíkò tí wàá wá bí kankan máa cancel àwọn èèyàn ẹjọ́ ẹ pọ̀ jù ẹjọ́ ẹ ó ti pọ̀ jù èmi ni mo dìídì sọ fún yín ni mo sọ obìnrin tí mo like fún yín kó obìnrin ni mo like. bẹ́ẹ̀ kọ́ ìtorí ẹ̀ ló ní láǹfààní àti máa sọ fún pé kì í ṣe type mi mo lè sọ bẹ́ẹ̀ fún ẹ àmọ́ bá tí mo lè jókòó tí mo rò nílò pé mi kọ́ lọ́lọ́run tó ń dá gbogbo èèyàn kò bá wàá tóbi
kó tóbi gbogbo eléyìí lọ tí bá ti láìkẹ́ ń sìn mo tún láìkẹ́ ẹ̀ ní ìyẹn ló máa fi rántí. bí òyìnbó tó ṣe pẹ́ńsù tó fi ìrẹ́sà sí díẹ̀ wọ́n ní kókó tó fi síbẹ̀. obìnrin tó bá wà nínú ayé mi tí n bá kọ́ tí mo kọ́ ẹni obìnrin sínú ayé mi tí gbogbo yín bá ń rí ohun mi ń gbà yẹn ni. tí bá dẹ̀ tún wá yí pẹ́ńsù mi sódì tí bá mú ìrẹ́sà díẹ̀ tí bá parẹ́ mi ìfẹ́ mọ́ ni mo fẹ́ mọ́ ni gbogbo eléyìí tẹ́ ti rí pẹ̀lú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mi kọ́ mi dẹ̀ ti parẹ́ ayé tuntun ni mo wà yìí ọmọ tí mo dẹ̀ rí nísìn ni gbogbo yín ranjú mọ́tẹ́ ń wò yẹn ikú àtẹ̀ṣe àtẹ̀ṣùkù rẹ̀ ní yàwá ìkànnì ẹ̀. ẹ̀ṣọ́ ti pọ̀ ilé yìí sí ni. ìkànnì ẹ̀ ìwọ́gàn òun ṣèyàn gidi ẹ̀yin méjèèjì kò sí tí ò fojú rí nínú yín kátẹ̀wá gbàgbé yẹn pé ńgbà tẹ́ rí kò sáǹfààní fún yín láti jọ sọ̀rọ̀ dáadáa ìwọ tó ti gbọ́ ọ̀rọ̀ ìwọ tó ti gbọ́ lórí fóònù dáadáa. tí Tolú bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ó dàbí ìgbà téèyàn lọ mú búrẹ́dì inú oven tó fàyọ fèrè tí ọkọ máa gbóná ni tó bá ṣe báyìí pẹlẹbẹ tó hàn bọ́tà sí báwo lè máa rí ó máa yọ ní ṣìn gbóhùn Tolú ṣe rí nìyẹn ẹni bá ní má fẹ́ Tolú á rìn kúrò destination ẹ̀. mo nífẹ̀ẹ́ Tolú. ò bá mi délé kò sẹ́ni tó ní kó má fẹ́ ọmọ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà gẹ́gẹ́ bó ṣe máa ń sọ tí ò bá ṣe ní òwúrọ̀. àṣẹ lọ́jọ́ alẹ́. ó ń padà bọ̀ àṣẹ. ọ̀rọ̀ ọmọdé gan máa ń ṣe. ṣọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ tó ń sọ yìí kò jọ mí lójú because number one ò láìkẹ́ ṣáà ni but tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin tó fẹ́ láti inú ọkàn ẹ̀ tí wà tẹ́ wà that's okay but tọkùnrin bá fẹ́ obìnrin nítorí nǹkan tó ń rí lọ́wọ́ ẹ̀ àbí nítorí beauty ẹwà Bámidélé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn padà wá di ẹni tó sì máa wò tàbí àmọ́ ní bàjẹ́ fún wa irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn gan-an ló máa wá di ẹni tó oníyàwó nílé mi oníyàwó bẹ́ẹ̀ yẹn lọ́la oníyàwó kìíní oníyàwó kejì táwa ò dẹ̀ fẹ́ irú ẹ̀fọ́ rẹ̀ wá. ojú àgbà lè ojú ara ọgbẹ́ inú àmọ́ apànìyàn ojú àgbà lè ojú ara ọgbẹ́ inú àmọ́ apànìyàn. Ìbàdàn sáà ni mo dágbére Abẹ́òkúta ni mo padà sí o báyé ṣe rí nìyẹn sometimes kò lè yé wa tó. Blessed is the day you told me that you love me and I said oh wow. Òun pa mí lẹ́kún oníkèmí máa rẹ́rìn. Many things. Èmi ni mo ṣe fẹ́ inú mi. Mo kọ́ tí ikún tán. Mo kọ́ sí korópè. Sàbújà lọ́rùn pé ojú àpá ò lè jojú ara. Ìgbéyàwó yìí ò lè wọ mo lọ bá Trace àtọmọ ẹ̀ ní Ghana lálọ́. I got my say around ma, I want to record ma. Ó ti lọ record. Okay, màá dúró dé inú yàrá ẹ̀. Mi lọ rò fi kọ́kọ́rọ́ yàrá wọn lẹ̀ ma. Okay, màá dúró sí ti room báyìí. Yes, ma. Sure. All right. Oúnjẹ yín ni mà. Oúnjẹ mi. Bẹ́ẹ̀ ni.
Mi ò order fún oúnjẹ. Director ló kọ́ lọ ní kí n gbọ́njẹ wá fún lady tó wà ní yàrá wọn. Okay. Yeah. Ó ṣe lọ. Oúnjẹ ń bíbá yẹn mo lè sáàbù ní omi náà àti. Kí ló ṣe? Tani? Ìyàwó mi àti Tani? Jùmí. Okay, mo ń bọ̀. Jùmí nítorí Ọlọ́run. PM. Màá bá yín location. Man, something just came up and I have to run back to the camp. Yeah, my buying since say, just take care of things. Okay. She buy. Yes. Nǹkan tó bá sọ nìyẹn. Kí ló fẹ́ kí n sọ? Ṣé mo tó bá sọ sí ẹ̀mí sí eléyìí nìyẹn? Màá ju ẹ lójú. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn èmi yóò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. It is an irony of a story. Ibi tó ń lọ kò yé mi tó. Ó ṣojú kó máa já síbi kan. Ibi tó máa já sí ṣàlẹ̀ mi ò mọ̀. Kípa yẹn èmi ò mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn mi ò mọ̀ ìrì yẹn kò yé mi tó. Ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn. Mo ti sọ fún ẹ pé ọ̀rọ̀ ọkùnrin ò ṣe kúnlé. Mo ti sọ lé fún eré náà. Ọdún Bọ́lájí lèmi náà ti ń bọ̀ sí. Mo bá gé ọ̀kan níbẹ̀. Ó ti wẹ̀. Ààrẹ ti wà lọ́nà. Kí Bọ́lájí dé kó bẹ̀rẹ̀ iṣẹ́ lóko. Yọ̀ǹkú Bọ́lájí. Ó ṣe yọ̀ǹkú tó wà lórí ẹ̀ kúrò. Bọ́lájí is a useless man. Àmọ́ o, èmi ti deal pẹ̀lú wọn ṣá o. Tí gẹ́ọ̀yìn àti Bọ́lájí bá tún ní ayé wọn wá, wọn ò ní bá mi dún irú ẹ̀wò láṣà wọn. Ṣórí ọ̀rẹ́ mi, nǹkan tẹ́mi rò pé ó kàn sí ni pé ká mú pálí wa, ká gbọ́n, ká travel out, bóyá lọ sí Dubai ni o, àbí Canada or anywhere. Tá bá ti débẹ̀, a lọ yanjú ara wa. Kò yẹ, mi ò fẹ́ kó ronú rárá, jọ ń torí Ọlọ́run. Kúrò ó dáwọ́. Tolu, o ní láti regret ẹ. Ṣó ti yẹ, gbàgbé wọn kó jẹ́ ká face future wa.
Please. Bámi dínú kì í ṣí mọ́tò. Èèyàn kan wọlé. Ta ni? Àǹsọ kí ló wá kàn mí pẹ̀lú yẹn? Kí ló kàn mí? Ṣé bínú ilé ẹ̀ ni? Kí ló kàn mí pẹ̀lú yẹn? Gbé ẹrù sínú mọ́tò jàre kó dá mi lóhùn. Jùmọ̀kẹ́, ikọ̀ tó pọ̀ tó báyìí ni. Jùmọ̀kẹ́, ilé ti pọ̀ jù. Iyì ti pọ̀ jù. Ó ṣe máa wò ó sí ẹ. Àǹtí Jolly, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó. MP àbí kí ni wọ́n porúkọ yẹn? Ẹ jọ̀ọ́ ẹ má dọ̀ àṣẹ́rọ̀ tó wà ń lẹ̀ mo fi Ọlọ́run bá bẹ̀yẹn. Jùmọ̀kẹ́, èyí ti pọ̀ jù. Ilé ti pọ̀ jù. Jùmọ̀kẹ́, má máa gbónára sódì. Ṣebí Monica tó rí yẹn lead actress mi ni. Ìgbà tó parí iṣẹ́ pẹ̀lú wa. Yorùbá lè yá sí ni wọn náà. Wọ́n ló fa náà. Kí ló dé? A ti lose light now, dẹ̀ ní kí ló dé? Ṣé kámẹ́rà ò lè gain up a little ni? Gain up. No, I don't know. Wọ́n ló dá ogun sọ́dún ìlú náà. Oh, that I don't know. What do we do now? I lost the interior yẹn ni. Director, ti ṣe tán, ti fẹ́ máa lọ. Ń gbọ́ PM, ṣé Monica ti ṣe wọ́n ni? Yeah, ó ti ṣe tán. Ẹ sọ fún Ṣaléwá kó fún lọ́wọ́ ẹ̀. Ṣaléwá ti lọ sí Èkó, ẹ ti gbàgbé ni. Oh, that's true. Monica, o máa ní láti dúró díẹ̀ nìyẹn. No problem, gba ẹ jẹ́ kí n lọ dúró sí camp. Mo ti ẹ̀ ní láti freshen up anyway, so màá dúró. Oh, sorry. Mo ti gbé yàrá ẹ̀ fún artist mi, okay? Oh, it's okay. Gba ọkọ̀ rẹ̀ yàrá mi, lọ dúró de Ṣaléwá ń bẹ̀. Tó bá ti ṣe tán, bá mi drop pẹ̀lú àwọn security, okay? Thank you so much. You're welcome. Hello, director. Ẹ wo mo ti rí Ṣaléwá o. Meanwhile, ẹ wo ebi ń pa mí gidi gan. I'm so hungry. Yeah. Wọ́n dẹ̀ sọ pé ó ti gbé welfare wá sọ́dọ̀ yín. Okay. Ẹ ṣé gan. Thank you so much. My able D, Eleno Paznia, a sure person, very sure. Thank you, ẹ ṣé. Èyí ló fa nǹkan tí o ṣe bá Monica nínú yàrá. Jùmọ̀kẹ́, mi ò wojú obìnrin kankan láti ìgbà tí mo ti fẹ́. Despite the numerous temptations, you're my choice, the love of my life. Má fi gbóná ara dá léèrú. Jùmọ̀kẹ́, I love you. Love you too, baby. Mi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ kípa yẹn. Mi ò mọ̀ kí nìyẹn kò yé mi tó ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. It is an irony of a story. Ibi tó ń lọ kò yé mi tó. Ó ṣojú kó máa já síbi kan. Ibi tó máa já sí ṣàlẹ̀ mi ò mọ̀. Kípa yẹn èmi ò mọ̀. Ọ̀rọ̀ rẹ̀ ó rẹpẹtẹ. Kípa yẹn èmi ò mọ̀. Ìrì yẹn kò yé mi tó. Ilé ayé lẹ́rìn ẹ̀. Ojú ara ọgbẹ́ inú àmà pànìyàn. Ojú àpàlèlè ojú ara ọgbẹ́ inú àmà pànìyàn. Àná ẹni kó má bí ẹni mi léde. Ọ̀la mi kó má ṣe padà sẹ́ni.
ohun tí mo ti ṣe sẹ́yìn sẹ́yìn kó má ṣe bọ̀dà mi jẹ́ ẹ̀rín báyìí o ẹ gbà mí o má fi mi sílẹ̀ bèbí mi má fi mi sílẹ̀ má kẹ̀yìn sí mi ìfẹ́ mi má kẹ̀yìn sí mi ilé ayé lẹ́rìn yẹn o ojú àpá ojú ara ọgbẹ́ inú àwọn apànìyàn ojú àpá lèlè ojú ara ọgbẹ́ inú àwọn apànìyàn ojú àpá lèlè ojú ara ọgbẹ́ inú àwọn apànìyàn ojú àpá lèlè ojú ara ọgbẹ́ inú àwọn apànìyàn.